Gbàlẹ́ pa o. Èmi ń dẹ́sí bóòdì fọ̀ lọ́lá tẹ̀ kan náà ní tẹ́lẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ti ìkànnì Yorùbá Lágbà online television lórí YouTube. Bẹ́ẹ̀ náà ni mò ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi Martha Àgbàmọ́lẹ̀ one Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ Ọlọ́run ló dé one àyàfọ́ Ọlọ́run yín leléyìí èmi apẹ́ mi lọ́mọ ọlọ́pẹ́ ní gbogbo ògbóró. Ṣèbí yẹn ni mo fi máa ń ṣàdúrà wípé ẹnu ọpẹ́ tèmi ti yín Ọlọ́run ọba òkùnkùn ní jẹ́ ó kan. Gbogbo ẹni tó ṣàmì pátápátá ẹnu ọpẹ́ wọn ò ní kan o. Nàìjíríà la wà, Nàìjíríà la wà, ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà, ìlú Ìbàdàn la wà, níbi tí ó jìnnà sí ọ́fíìsì gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Bódìjà. Tẹ́ bá ń gbọ́ Bódìjà ojú irin, Bódìjà ojú irin, ibẹ̀ níbi tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí o. Ẹ rí i pé àwọn agbègbè tẹ́ ń wò ọjà ni. Tá bá ń sọ̀rọ̀ ọjà ní orílẹ̀-èdè Nàìjíríà, tá bá ń sọ̀rọ̀ ọjà tí wọ́n ti ń ta tẹ́nu ń jẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, tá a bá tí mẹ́nubà Bódìjà wàláì kò tí pé. International market ní Bódìjà ọjà o, international market ló jẹ́ o. Kò sí àgbáyé tí wọn kì í ti nájà Bódìjà, ojoojúmọ́ ni. Ọjà náà wọ́n ń fẹ̀ débi wípé Ọlọ́run wọn fi àlùbáríkà sí. Èèyàn tó bá mọ Bódìjà dáadáa, tẹ́ ẹ mọ ibi tí wọ́n ń pè ní Kára, tẹ́ ẹ sì mọ Bódìjà ojú irin, ẹ mọ̀ wípé ńgbà kan kò sí kátàkárà oúnjẹ ní gbogbo tí ń jẹ́ ojú irin. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tí mò ń sọ̀rọ̀ yìí, Bódìjà ojú irin níbi tẹ́ ń wò yìí mọ́ Kára. Ọjà náà fẹ̀ débi pé Ọlọ́run ṣe ìyanu. À ń rí àlùbáríkà market, ìyẹn shopping complex. À ń rí Àríṣekọ́lá shopping complex nínú Bódìjà yẹn náà. Kí ló wọ́n fẹ́ fàyọ o tá a fi dé inú ọjà ní ìkànnì ti Yorùbá Lágbà online television? Òun náà ni ibi tí ọ̀rọ̀ oúnjẹ, nǹkan tí à ń jẹ sẹ́nu níbi tọ́rọ̀ dé dúró báyìí. Ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé ẹ̀fọ́ tá à ń ṣe jẹ, ewébẹ̀, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn náà mọ̀ ti dowó. Léwédú tẹ̀yẹ̀ lè wo sòsòsò lẹ́yìn kúlẹ̀ tí ó da ihò lẹ̀ tí ó sì wù tá sì máa jẹ, gbogbo ẹ̀ mọ̀ ti di nǹkan o. Ṣé ẹ̀rẹ́ ẹni tó bá wà lókèèrè tí wọ́n bá ń sọ fún pé nǹkan wọ́n ní Nàìjíríà, yóò dàbí àwàdà, yóò dàbí ẹni pé àbírọ́ ni wọ́n ń pa. Àwọn tó wà lọ́jà yìí wọ́n ṣe tán láti bá ikọ̀ ti Yorùbá Lágbà online television láti bá wa sọ̀rọ̀. Ẹ wo, ẹ máa bá mi ká lọ, ká mọ̀ súnmọ́ wọn lọ́lọ́kan òjọ̀kan. Àwọn onípọ̀mọ́ wà ń bí, àwọn aláta wà ń bí, àwọn olóròró wà ń bí, àwọn tí wọ́n ń ta jíńjà, áyù, àwọn atalẹ̀ tí wọ́n tó fi àwọn náà wà ń bí, ẹlẹ́gùsí wà ń bí, àwọn alálùbọ́sà wà ń bí, onípọ̀mọ́ wà ń bí, ẹlẹ́ja wà ń bí, àwọn ẹlẹ́ran ń bẹ ń bí. Ẹ jẹ́ kí n mọ̀ súnmọ́ wọn ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì, ká gbọ́rọ̀ lẹ́nu wọn, ká wo ibi tí nǹkan dé dúró. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹlẹ́fọ̀ọ́. Ẹ kú ọrọ̀ ajé o ìyá wa. Yes sir, ẹ káàárọ̀ sà. Ṣájẹ́ ń wá. Adúpẹ́ sà o. Àárí ajé jẹun. Àmín sà o. Ojú òní ti wá. Àmín o. Ikọ̀ ti Yorùbá Lágbà online television òun ni àwa ti wá láti mọ bí nǹkan ṣe ń lọ nípa ọ̀rọ̀ ohun tí ẹnu ń jẹ. Ohun tó wà létí ni wípé wọ́n ní ewébẹ̀ wọn, ó wá jẹ́ ìjọ lójú sí wa pé ewébẹ̀
bó ni ó wá ṣe wọ́n tó tí nǹkan tó fi kọlu ewébẹ̀ tí à ń ṣe jẹ a fẹ́ mọ bí ẹ ṣe ń ta àwọn ẹ̀fọ́ yìí àti bí ṣe ń yánlẹ̀ sí. Ó dà bẹ́ẹ̀. Àkọ́kọ́ nù orúkọ tèmi ni Aisat Hafiz. Ẹ̀fọ́ wọn gidi gan ni. Ó wọ́n. Wọ́n pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí dọ́sìn ewédú 1000 naira la máa ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní ìsìn kí lẹ pé lè ewédú 1000 naira 800 la máa ń ra dọ́sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ní ìsìn yìí ó ti di 12,000 naira dọ́sìn. dọ́sìn eléyìí Dọ́sìn rẹ̀ báyìí méjìlá rẹ̀ 12,000 naira. ìkọ̀ọ̀kan wá jẹ́ 1,000. Ìkọ̀ọ̀kan wá 1,000 naira wá báyìí nísìnyí. ẹ gbé fún mi. Lélẹ̀. ìtẹ́ ń sọ ní ìsìn ni pé ewédú tí mo gbé dání 1,000 naira. àpò kan 1,000 naira. léwédú eléyìí. Léwédú tẹ gbé dání. ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé ewédú 1,000 naira. náírà òun leléyìí o bó lẹ ṣe ń dì í. Ó là ń dì yìí o títí 200 naira. eléyìí 200. Tábà tún wá dì tán báwọn déédéé iye rẹ̀ báyìí ni ó bọ̀ sí déédéé 1,000 naira tá a rà òun náà ni ó bọ̀ sí. kò sí géènì. Kò yọ rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ pé léwédú ń jèrè dáadáa ní ìsìn àjèrè kankan wọn. ẹ wo eléyìí tí wọ́n dì ní 200 naira 200 naira bí èèyàn bá wá jẹ́ ọkọ kan ìyàwó kan àti ọmọ mẹ́ta ẹ dákun bóò ni wọ́n ṣe fẹ́ tó ewédú eléyìí 200. Ó ti wọ́n jù. ó fi hàn wípé ọkọ kan ìyàwó kan àtọmọ mẹ́ta tí wọ́n bá ṣerú eléyìí wọ́n ó ṣe bíi mẹ́rin àbí márùn tójó ní 1,000 ewédú lásán nìyẹn kò sí irú ń bẹ o kò sáta ń bẹ o kò sẹ́gùsí ń bẹ o nǹkan ti ṣe o ó ṣẹlẹ̀ o ewédú 200 naira ẹ wò ó lọ́lọ́ ń jẹ́ dáadọ́ ó ṣẹlẹ̀ ṣé ẹ rí bá a ṣe ń tànú o èwo lèyí ẹ̀fọ́ green lélẹ̀ tẹ̀tẹ̀ green lélẹ̀ yìí tẹ̀tẹ̀ àbáláyé tẹ̀tẹ̀ green lélẹ̀ tẹ̀tẹ̀ green elélẹ́dì yìí 200 naira lélẹ̀ yìí 200 naira 200 eléyìí 500 èló 500 àpò méjì àbọ̀ 500 naira bó ṣe wọ́n nù ẹ̀fọ́ eléyìí èmi àti ìyàwó mi àtàwọn ọmọ mi gan dábàá rò fọ́ níbo la jẹ yìí sí àárò mẹ́rin eléyìí bẹ́ẹ̀ ni o a mọ̀ ṣe nǹkan o ṣe wọ́n nù o èwo ló tún ebolo rèé ebolo nù o ebolo nù o 200 naira ni kékeré 200 ni 200 abẹ́ẹ̀ rí nǹkan 200 ni ebolo 200 ilá nìyẹn ilá dà 500 ẹ wo náà à ń ra pọ́kẹ́tì ilá nìsín 5,000 naira ẹ lọ́dọ̀ pé yìí 500 naira ẹ wo náà 500 naira 500 naira ni ilá bẹ́ẹ̀ ni èyí wọ́n nǹkan 200 naira ẹ wo 500 200 ní Nàìjíríà pọ́kẹ́tì ní ìsìn 5,000 naira ni 5,000 naira pocket. Má jábọ́ o ugu rèé ugu ni eléyìí o 200 naira tí mo fún yàn lẹ́jẹ̀ ẹnjọ ẹ wò 200 àpò kan 200 naira kì í sì ṣẹ̀bi àwọn àgbẹ̀ náà ẹ̀bí táwa ni nígbà pé gbogbo nǹkan táwọn náà ń rà ó wọ́n owó mọ́tò náà wọ́n kan tó kó débí látòkò náà owó mọ́tò wọ́n owó mọ́tò náà wọ́n ẹ wo ìtàn tepo náà ní ìsinyìí bóò lẹ ṣe wà ń jèrè báyìí àjèrè iye tá a bá rà náà láàdì sí àmọ́ sẹ́tọ̀ yìí ti mọ̀ wá tó ti mọ̀ wá ni kò síbi tá a fẹ́ sá lọ sí kò síbi tẹ́ ẹ fẹ́ sá lọ sí ṣé bọ́ ẹ ṣe wá kó kalẹ̀ ní sàmọ́ tán lóòjọ́ ẹjọ́ mi ò lè tán gbà mí sì rè kó lè tán torí kò sọ̀jà rẹ̀ kò tí ò bá wá pé kí ni ó ṣẹlẹ̀ torí àwọn ewébẹ̀ báyìí yóò ti bàjẹ́ nì yóò ti bàjẹ́ nì bẹ́ẹ̀ bá wá yáwó ṣerú ọjà ìbò ni ó ti tọ̀ gbèsè ni kọ́lọ́mọ́jà jẹ gbèsè kọ́lọ́mọ́jà jẹ gbèsè ni o kọ́lọ́mọ́jà jẹ gbèsè mọ́jà jẹ gbèsè ni o torí kò sówó ń ta Ọlọ́run níjà jẹ gbèsè Ọlọ́run mọ̀ kún wa àmín ọba tí ń kún yín tẹ́ fi rí gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ báyìí tẹ́ fi mọ̀ la yọ mọ̀ kún yín àmín 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 ẹlẹ́lẹ́yìí 1,000 àbí 1,000 naira ni ńlẹ̀ ewédú eléyìí ewédú ilé 1,000 àwọn tí wọ́n ń ṣènáwó lásìkò ìmọ̀ owó náà owó ni o Ọlọ́run mọ̀ bò wá láṣìírí ẹ ṣeun gan ni inú wa dùn púpọ̀ pé ẹ fi àyè gbà wá láti jẹ́ ká mọ bí nǹkan ṣe lọ kò sẹ́fẹ̀ẹ́ ebòlò ní ebòlò wà kí náà ń pè sọ́kọ náà wà sọ́kọ dà sọ́kọ lélẹ̀ 500 èlò 500
àbí 200. 500. 500. Ẹ̀wẹ̀ fún ṣọkọ. 500. 500 naira. 500. Eléyìí máa rántí ẹ má bọ̀ tán. Ẹ̀yìn torí tàbá dìbẹ́ kò lè pòjú owó rárá tán. 500 naira ní ṣọkọ eléyìí. 500 ni o. A mọ̀ ṣe nǹkan o. 500 ni. Ọlọ́run ó mọ̀ kún wa. Àmín. Ìyà ò ní jẹ wá. Àmín. Ẹ ṣeun gan ni. Yes sir. Ẹ mọ̀ ta o. Àmín. Ọlọ́run bá wa yí gbà padà. Àmín. Ẹ jẹ́ kí ẹ tún mọ̀ súnmọ́ àwọn ọlọ́jà míì. Ká tún bi wọ́n ní ìhà ti ọ̀dọ̀ tiwọn bí nǹkan bá tó ṣe rí. Ó ti close ẹ̀ báwọn. Màmá, kí ni nǹkan jẹ́ kà ń wí? Ọlágbára. Oríṣi ẹja mélòó ní ń bẹ? Pàápàá jùlọ tó gbajúmọ̀ tá a fi ń jẹun nílẹ̀ Yorùbá. Sáwá. Ṣáwá. Aláràn. Aláràn. Kòté. Kòté. Panla. Panla. Èkùyà. Èkùyà. Express. Express. Bámbá ń lọ àti èwo ló wà lọ́dọ̀ tí? Gbogbo ẹ̀ náà mo ní. Lẹ́ni. Ẹ dákun ẹ mú wọn ta. Ṣé kò sí wọ́n? Ṣáwá rèé. Mo ń bọ̀. Ṣáwá ni wọ́n fẹ́ mú jáde. Eléyìí tóbi díẹ̀. 1000 naira nu. Ní kíni? Ní sáwá. Màmá ẹ sọ̀rọ̀. 1000 naira. Ètò là ń ṣe o, àfi ẹ má jẹ́ kó mọ̀ sọ di àwàdà mọ́ àlọ́. Eléyìí 1000. 1000 naira. Ṣáwá eléyìí. Bá a ṣe ìtànù. 1000 naira. Wọn ò díyelé. Aláràn 2000. Kí lẹ wí? 25,000. Àwọn òrajà ní ọmọ tó ń sọ̀rọ̀ yìí. Ọkùnrin lèmi. Ṣé tòótọ́ Ṣáwá ilé èmi ò rè lè 1000. 3000 naira. Aláràn táítọ́ọ̀sì. Màmá ìlú lẹ pé 3000. Láì tí ìrata aláràn ẹyọ kan. Ìgbà táwọn òsì ilé ìwàdà láǹpẹ̀ tá a bá rí lórí social media. Kò tẹ́ ń kọ́. Gbogbo ẹ̀ náà ló wà. Ìbò la wà ń lọ báyìí. Bó wọn lọjà ṣe ń tà báyìí, sáwọn èèyàn sì ń jẹ. Àwọn kọ̀ọ̀kan wọ́n ń jẹ o. Àwọn kọ̀ọ̀kan. Àwọn èèyàn rajà mọ́ o. Àti yáwó gbọ́múlé láǹtà yáyáyá ó ti sú a o. Kò tẹ́ mọ̀ rè. Náà ni. Èló lélẹ̀. 3000. 3000 jálẹ̀. 2500 jálẹ̀. 10 naira. Kò tẹ́. Bí èèyàn bá wá jẹ́ bíi méje nínú fámílì, mélòó wọ́n gé yìí sí? Wọ́n gé 10 náà ni. Màmá, kí ló dé tí gbogbo ẹ̀ wá dà báyìí? Kò yá wa náà. Kọ́lọ̀ wọn ṣàánú wa ni o. Pálí aláràn ní ìsìn tẹ́mọ́ lọ ń gbé nílé ẹja. Èló ni pálí aláràn ní ẹja ní ìsìn? Pálí aláràn ní ìsìn. Ó ti lọ 98. Pálí aláràn? Bẹ́ẹ̀ni. Pálí kan ṣoṣo? Bẹ́ẹ̀ni. 98,000. Bẹ́ẹ̀ni. Pálá kí lèyí? Pálá. Ṣé pálá èkì? Alaska. Alaska. Pálá èkì. Èló lélẹ̀? 2000 jálẹ̀. 2000 naira. Pálá èkì eléyìí tí ò tóbi. Alaska gan-an kò tún ṣe èkì. Alaska tún ní. Bẹ́ẹ̀ni. Abẹ́ẹ̀rí ni. Ẹwọ́n lè yí. Múlẹ̀tì. Kí lẹ pé? Múlẹ̀tì. Mullet. This is mullet. Eléyìí ni mullet o. Eléyìí èló lè yí. 35. 3500. Bẹ́ẹ̀ni. Ẹja ẹyọ kan. Ọkọ kan, ìyàwó kan, ọmọ mẹ́ta. Abájọ táwọn èèyàn ń ṣẹ́yún. Oyún tí ó ti sí ò níye. Nígbà tá a bá fi 3500 ra ẹja ẹyọ kan, tá a ṣe jẹ. Èyí ní ìsìn èèyàn lè bu ọbẹ̀ lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta
mọ̀mọ́ níbo lọ̀rọ̀ ẹ wá fẹ́ já sí báyìí. kọ́lọ́hún ojú ọjà àbí ọ̀dà ni o. tó sì ń lérè. kòkò ní nǹkan kan mọ́ wọ́n ti ta gbogbo ẹ̀ tèrètèrè wọ́n ti tà tẹ́ agídí ẹ̀ káwó báyìí kò ní kojú owó mọ́ nígbà ẹ̀ bá ta àwọn tí wọ́n sì ń rà gan à ń kí wọn àyìn wọn ni tó ti yé yín ó ti wọ́n jù ẹ bá ní sọ fún ìjọba ẹ kí wọ́n ṣàánú wa ni kò sí ní ta àlágbára nǹkan kan ṣùgbọ́n wọ́n ṣàánú wa àti gbowó gbọ́múlé láǹtà gbàgbàgbà ó ti tó gẹ́. orí wo la fẹ́ kọ sí gbẹ̀dú báyìí ẹgbọ́n tẹ́fọ̀ ń wí ẹgbọ́n tẹ́jà ń sọ sáwọn elépo gan wọn máa pariwo báyìí epo pupa wọ́n ń kígbe àwọn elóròró ṣé wọn máa pariwo báyìí sọ̀rọ̀ àwọn oníǹkan èso ṣé kò ti dọ̀ràn báyìí. gbogbo ẹ̀ náà ni. à ń bọ̀ àìtí ìdè ẹja tó tẹ̀síwájú ẹja súnmọ́ àwọn aláta ń kọ́ ẹja súnmọ́ àwọn aláta ẹja súnmọ́ àwọn aláta.